pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà láàárọ̀ yìí tó gbé mo wá ṣe show I called him pé olóyè láàárọ̀ yìí tó wá ṣe show and àwọn náà ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún mi kinní kan but mo kàn to me mo rò pé ó dijọ́ tí àwọn tá a bá tá à ń sọ̀rọ̀ yìí àwọn olóyè Sunday Igboho ó dijọ́ tó bá mọ̀ wípé gbogbo arọ tó wà nílẹ̀ lẹ́kọ́ lèèyàn máa ń gbé dìde torí mo rí kíní kan lórí Sahara Reporter wọ́n kọ pé Sunday Igboho pé ó sẹ́ndì fún adoption orí Sahara Reporter gangan kọ́ ni mo tẹ̀ tí kọ́kọ́ rí orí Twitter ni mo ti rí mi mọ̀ bóyá àwọn èèyàn mọ ìtumọ̀ adoption wípé wọ́n fẹ́ adopt èèyàn kí pé wọ́n fẹ́ adopt pé wọ́n fẹ́ gba ọmọ o abduction fẹ́ abduct èèyàn wọ́n fẹ́ jíyàn gbé ní situation tí Nàìjíríà wà nísìn tó ṣe wípé gbogbo èèyàn pátá gbogbo àgbáyé pátápátá mo ti ṣe fídíò kan lórí íńtánẹ́ẹ̀tì lórí YouTube mi láàárọ̀ yìí níbi tí àwọn Amẹ́ríkà ti ń sọ wípé ìjíyàn gbé àti ìpànìyàn Nàìjíríà pé if care is not taken ó máa jẹ́ kí Nàìjíríà split Nàìjíríà máa pín àwọn tó bá dẹ̀ máa pín ó máa kó má lọ mú ẹ̀jẹ̀ tó bá pọ̀ dání ẹ mọ̀ bí wọ́n ṣe lọ gbé president kan Amẹ́ríkà ṣe wọlé lọ gbé president kan oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lágbàáyé lọ́wọ́ yìí èmi fẹ́ wà very careful because olóyè ò mọ̀ wípé pípa àwọn dàbí ọ̀pá afọ́jú ni ìjọ tí afọ́jú bá ti rí ìnà báyìí tó tẹ̀ tí ń rọra rí fìrìfìrì ọ̀pá yẹn lákọ́kọ́ sọnù àtolóyè o àtẹ̀mí Yorùbá wù èmi tẹ̀sí mọ̀nà àtàwọn mi mọ̀ bí àwọn èèyàn mi mọ̀ di mọ̀ tá à ń bọ̀ ta wípé ẹ báyìí ní kẹ́ ṣe o nọ́mbà wọn àtẹ̀kọ́kọ́ bọ́ta ajẹ́kọ́ yí àwọn Nigerians wípé wọ́n ń fìyà jẹ wọ́n àti jẹ́ ọ̀tá fún àwọn Nigerians wípé because you cannot take away a happy slave. Nigerians are happy slaves. Àwọn ẹrú tínú wọn ń dùn nínú ìjẹ ẹrú. Ìwọ́n tó bá ti wá bọ́ta pé ẹrú ni wọ́n tá bá ka ẹrú inú ẹrú máa bàjẹ́. Àwọn tá ti bọ́ta pé ẹrú níyìn báyìí ni ó ti jẹ́ kí ìkórìíra yẹn wà. Ó ti jẹ́ kí ìkórìíra yẹn àwọn èèyàn kórìíra wa. Nítorí pé a jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹrú ni wọ́n. Ó lè yẹ àwọn dẹ̀ jẹ́ happy ẹrú tó tínú ẹ̀ ń dùn nínú ìṣe ẹrú yẹn. As in ẹrú tí politicians máa gbé billions of dollars tó máa wọn dìríkà ráìsì méjì fún. You are now telling them pé deserve dìríkà ráìsì méjì o bye ni. I am not here to defend olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Neither am I here to oppose him or to Babalado whatever. Babalado yìí kan náà. Ìgbà tí mo rí fídíò ìyá ẹ̀ tí ìyá ẹ̀ ṣe fídíò máa play fídíò ìyá yẹn. Ó funny sí mi mo lábàjọ. Because this Babalado has once came out and tó ń ṣe ìpèlé mi tó tún dárúkọ mi. Ó dárúkọ mi Yorùbáwùyí. Ó dẹ̀ ń ṣe ìpèlé ra ẹ̀ kì í ṣe ti pé mi tó mo wò ìyá ò lè tó mi tó bá lè tó mi kò lè jù mí lọ tó ń ṣe ìpè that same Babalado kò tí mo wá gbọ́rọ̀ tí ìyá ẹ̀ sọ láàárọ̀ mo lè play video yìí má ṣí play video tí mo ráyè mo gbọ́rọ̀ tí ìyá ẹ̀ sọ láàárọ̀ yìí mo rò pé gbàwọ̀ òbí tá bá bímọ ẹ jẹ́ ká tọ́mọ wa ẹ kọ́ àwọn ọmọ yín
Ọlọ́run bá yàn tọmọ, Ọlọ́run bá tọmọ, bẹ̀ ẹ ṣe ìwọ̀nba tẹ́ bá lè ṣe. Now let me bring out ká tó lọ síbẹ̀ yẹn ìyá El-Rufai jáde láyé ní ó kù ṣẹ́jú mélòó kan tí máa bẹ̀rẹ̀ show. Family announce kí ni tí mo gbé sí fídíò jẹ́ kí n máa rí kí ni lójú fọ́nrán o ẹ̀ tẹ́ wà lórí TikTok ẹ má bínú kí ni mo fi ń ṣe show ó kò sùn lé lálẹ́ àná mo ní kàtà. Family announced death of El-Rufai's mother amid his prolonged detention trial for alleged money laundering. Ìyá El-Rufai jáde láyé. Má lọ síbẹ̀. Ìyá El-Rufai jáde láyé bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ ṣe gbọ́n tẹ̀ ń kí mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́. Ẹ kú dédé àsìkò yìí. Thank you, ìyá mi mo dúpẹ́. Wọ́n ní my advice for Igboho Osha now not to grant any interview kankan mọ́ nítorí ẹran ìyá ni àwọn Nigerians, right? Ẹran ìyá ni àwọn ará ìlú yẹn. If olóyè ní kó máa sọ̀rọ̀ if you want to grant interview, because when I called him this morning, like I said, I called Olóyè Sunday Igboho and he explained to me. He explained to me, which I will let you know what he said. So àsìkò ní orí ibẹ̀ yẹn ló ṣe El-Rufai bá wa kí El-Rufai yìí kò sí abiyamọ tó pé yẹ wà ní tó pé wà ní detention ìyá ẹ̀ kú Olóyè Sunday Igboho pàtó náà wà ní detention ìyá tiẹ̀ náà kú ìyá tèmi gan máa pọ́dún méjì. Ìwòyí 2 years ago I was speaking with my mom and gbam láàrin 1 hour wọ́n ló ti kú kú kẹ̀ ìyá tó ń bá mi sọ̀rọ̀ nísìn but we thank God for everything. Now let's see. lórí TikTok lórí ọ̀dọ̀ Sahara Reporter leak audio Sunday Igboho orders abduction of TikToker Funny Thinker who vows support for Peter Obi, issues 24 hours ultimatum. Sunday Igboho orders abduction of TikToker Funny Thinker who vows support for Peter Obi, issues 24 hours ultimatum. Ṣé lóòótọ́ ni pé tó pé Sunday Igboho tó pé Funny Thinker ó support Peter Obi ni Sunday Igboho ṣe ní kan lọ gbé wá? Ṣé lóòótọ́ ni wípé leak audio ni? Ṣé audio yẹn leak lóòótọ́ ni? Àbí Sunday Igboho ṣe audio yẹn ó send ẹ̀ sí ẹni tó wò wípé ó jẹ́ ẹni tó lè bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀? Ẹ bá gbàgbé o pé Funny Thinker ti ṣe fídíò tó ti fún Sunday Igboho ní 7 days rí. Ó ti ṣe fídíò oríṣiríṣi. These guys are on the internet. Ìlú ò dáa. Wọ́n máa jẹun o. Wọ́n máa jẹun. They make comedy, they talk just for monetization, right? But nígbà míì ara ò kì í ṣe òkúta. Ara ò kì í ṣe òkúta nígbà míì. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sí náà fẹ́ sọ̀rọ̀ kí ló dé ṣe báyìí fún mi kíní kan. But Sahara Reporter wọ́n ní abduction. Now let me bring out the meaning of abduction. The last time I checked, pé mo sọ pé mi lọ sí school, but mo like máa ṣe findings gan. Abduction is a criminal act of taking or carrying away a person against their will by force, persuasion, or fraud. It is anonymous with kidnapping. Ṣé ti gbọ́? Ìtumọ̀ nǹkan tó sọ nìyẹn o. So olóyè fẹ́ kidnap Funny Thinker. And they said leak audio. Leak audio ni wọ́n pè o. Wípé audio yẹn bí ẹni pé wọ́n ṣe ní corner ó wá leak síta. I am not here to support Olóyè. And I am not here to against him. I am not here to do that. Ìgbà tí èmi máa ń ṣe tẹ́tẹ̀lẹ́ torí bá fọyàn ẹjọ́ o orí ti fẹ́ nìkan o ẹ bá mi dáwó fún o. Ìgbà tí ìjọ tí mo mọ̀ wípé you don't need to gbogbo ẹni tẹ́bi pàkọ́ lèèyàn máa ń fún lóúnjẹ. Ìjọ yẹn ni mo ti ní rest of mind lórí page mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ I believe I can do it. Màá ṣiṣẹ́ màá ṣe overtime màá ṣe eléyìí ìgbà mi mo wà lórí tí wọ́n tún máa bú mi.
tí bá pawó yẹn báyìí mo ti náà tó wà lórí payroll kíní kan ìyá kíní kan I will be giving them the money. ìjọ tí wọ́n ti parọ́ mọ́ mi pé ó gbà wọ́n lọ sí Libya tí mo ti wá jókòó pé ẹ̀gbọ́n náà èmi náà láwọn family ìjọ yìí ni mo ti ní rest of mind lórí page mi. When I call Olóyè Sunday Igboho this morning, he explained something to me. Olóyè gangan tẹ̀ wá kọ́ làwọn ọmọ yìí tún wá ṣẹ̀. Ó ní ẹnìkan tó jẹ́ pé after all gbà tó ń ṣe gọ́vnà kan ní Nàìjíríà. Tí gọ́vnà yẹn ní kó lọ gbé wọn wá. Sunday Igboho ìlú ránṣẹ́ sí wọn pé wá bá mi. Ló pe Aládò pé wá bá mi lé. Ó dẹ̀ pé gọ́vnà yẹn. Kíní kan ọmọ yín náà ni kíní kan. Yes, fídíò tádàdò ṣe ń gbẹ̀ yẹn fídíò tó dáa ni wípé wọn ò ṣọ̀nà wọn ò ṣe kíní kan but manner of approach báwọn ọmọ yìí ṣe máa ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì sí èèyàn. Imagine Aládò tó ṣépè fún Rúmi, mi ò tẹ́gbá sí ẹ, mi ò wọ̀n sí ẹ, èmi àti ẹ̀ ò ń ṣẹgbẹ́, mi ò ń wá sórí péèjì ẹ, mi ò ní tí mo fẹ́ bẹ́ẹ̀ fà, mi ò ní. He just woke up one day. Ìwọ Yorùbá wuyì yẹn gbẹgbẹgbẹgbẹgbẹ ọmọ yìí sì ní ṣépè. Wúyẹ kó lè máa ń ṣépè fún. Ó kàn ní déédéé ṣépè fún mi tí mi ò ṣẹ́ tí mi ò ní kankan pẹ̀lú ẹ. Bẹ́ẹ̀ sì ní ṣépè. So Olóyè fẹ́ jí funny thinker gbé right nínú leak audio. Now let's see this. Nàìjíríà yẹn Nàìjíríà yẹn kò kí ń ṣe ìlú. Ẹ ká gbọ́ ọ́díò yẹn láàrin ìṣẹ́jú kan. Ẹ kú jíjẹ́ àsìkò yẹn lára wa. Ẹnìkan ló fi ohun lọ́wọ́ sí agbọ̀n ìpèsè ní láìpẹ́ yìí. Ẹ dákun ìdájọ́ rẹ̀ gbóná. Ẹ̀rọ Adébás àti Aládò àti Fọ́nìtìkà láàrin 24 hours. Ọgbọ́dọ̀ fún àwọn oúnjẹ lọ́dọ̀ délé ọ̀dọ̀ Ìbàdàn. Tó bá mọ ọ̀dọ̀ mi wàláì tí tètè sọ pé tó tẹ̀lé jáde láàrin àjẹ. Àkọ́kọ́ ni wọ́n bá ṣe yìí ní ìpín. Ní sùúrù Fọ́nìtìkà. Àwọn èèyàn sọ wípé olóyè ń threaten Fọ́nìtìkà. Ṣé ìgbà tí yín ti gbọ́ ọ̀rọ̀ yẹn? Adébásì yẹn ní Aládò máa ń polówó Adébásì motors kíní kan. Ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn bó ṣe dùn olóyè and again ẹnìkan tí wọ́n fi ẹjọ́ wọn sùn olóyè lára àwọn olóyè please these people Nigerians don't want fighting for. I am saying this on live show. Maintain your steez. lórí Instagram tí mo ti wò comment tó wà ń bẹ̀ ó lé ní 3,000 comments. Sunday Igboho yẹn Sunday Igboho ibi funny thing àti sọdí Monday Igboho rà nísìn people were laughing and people are laughing. You know Nigerians don't want fighting for. Until Olóyè Sunday Igboho bá mọ̀ until jọ́ tó bá mọ̀ pé àwọn people yìí máa sọ lórí show mi kí ni máa sọ fi pé àwọn politicians Nigeria ò ní ṣe. Ìwọ tó bá ti ń follow mi lẹ́tẹ̀lẹ̀ mo máa ń sọ lórí show mi máa láwọn politicians Nigeria wọn ò ní wọ náà because they study Nigerians. Who are they? Ta ni wọ́n? When you stand up for them they will come against you but when you punish them they will love you. That is Nigerians. Tí náà bá wà tọ́ ní Nigerian government wọn ò lè wọ náà kankan kò sí àtúntò fẹ́ fi jẹ́ yín tó fẹ́ fi wọ náà iná kí náà fẹ́ wọ̀. They know who you guys are. Even fídíò tí wọ́n ṣe tí wọ́n fi bú ẹnìkan tí mo fẹ́ dárúkọ nínú Nàìjíríà tó dẹ̀ jẹ́ alágbára olóyè sẹ́yìnlẹ̀ sí mi tí fídíò yẹn dánwò onítọ̀hún tónítọ̀hún dẹ̀ ń bínú ẹnìyẹn ń bínú ó wá polóyè pé Sunday àwọn ọmọ ẹ Aládò gbà tó ṣe gọ́vnà kan níjọ́wọ́ wọ́n kó wọn ló bá bẹ̀bẹ̀ èmi kìnìkan ló he was even fighting on behalf of these guys àmọ́ èjì ló ṣe fídíò yẹn he was fighting on their behalf ló ṣe send the voice sí Adékàsí yẹn audio wọn kò link Adékàsí yẹn ló send ẹ̀ sí wọn
ẹ wá gbà tán ní ó ń threatening kan lọ adopt ẹ̀ olóyè sọ níbẹ̀ yẹn pé tí ọ̀n bá dọ́dọ̀ mi 24 hours adekas mi ìmọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ àwọn èèyàn wá gbé wọ́n ní ó kíní kan máa ṣẹlẹ̀ funny thing kíní kan máa ṣe mú Sunday Igboho dáadáa o until when olóyè knows until ìjọba bá mọ̀ wípé Nigerians wọn worth fighting for until the day tó bá realize wípé òun ní life tòun láti live ohun tí tó bá realize pé òun ní àwọn ọmọ tòun ohun tí tó dé bá realize wípé ní orí íńtánẹ́ẹ̀tì Nigeria politicians are good at something they call it propaganda ìwọ tó bá fẹ́ gba Nigerians ní ọwọ́ wọn they will come for you back to back wọ́n ní àwọn agent lórí íńtánẹ́ẹ̀tì fídíò yìí sìn tá à ń ṣe yìí bẹ́ẹ̀ bá ríyàn sí ẹ̀ bí a lè ríyàn mẹ́rin sí ẹ̀ ṣùgbọ́n anything negative about Sunday Igboho 5 million èèyàn máa ṣí ẹ̀ anything negative about Sunday Igboho 5 million èèyàn máa ṣí ẹ̀ bóyá lẹ mọ̀ wípé ọ̀rọ̀ tí Sara reporter sọ yìí ó ti dá Amẹ́ríkà bíbí ẹ mọ̀ wípé olóyè Sunday Igboho fẹ́ adopt funny thinker ẹ mọ̀ kó ti débi bíi ó ti débi yìí náà náà ló ti wá ṣe fídíò míì sí wá apologize wọ́n lọ wo èèyàn tó ṣí ẹ̀ wọ́n pé èèyàn péréte ló ṣí ẹ̀ ó tún sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan mo pé èèyàn díẹ̀ ló ṣí ẹ̀ ṣùgbọ́n wà tó sọ pé Sunday Igboho ọ̀rẹ́ kíní ọ̀gẹ́dẹ́ náà gbọ́dọ̀gbọ́dọ̀ lórí TikTok ṣí ẹ̀ ń lọ ní kọ́mẹ́ǹtì ṣí ẹ̀ kọ́mẹ́ǹtì Nigerians ò wọ́n tẹ̀ tí èèyàn máa ń kú fún o kò sí ìjàfojo mọ́ ìjàforí ara ẹ̀. I watched one of my brother's video yesterday where he said tó máa gbowó fún òun á gbowó òun á campaign for olóṣèlú. Yes, Nigerians ò wọ́n tẹ̀ ìgbà àmọ̀ ẹ̀mú pé tá abarabi àwọn bá tàyàn wàá bọ̀ tàpá àmọ́ ní tàbá mọ̀ ní wípé èèyàn kì í gba èyí tó máa fẹ́ gba ọyàn lẹ́nu ọmọ kókó èèyàn máa try gan àmọ́ ní ẹ má ti pè mí láwọn fídíò tí mo fẹ́ play náà tàbá mọ̀ ànífẹ́ tàbá mọ̀ pé èèyàn kì í gba happy slave ni wọ́n máa ń pè ní Yorùbá happy slave as in ẹni tí ó ń ṣe ẹrú tínú ẹ̀ ń dùn sí iṣẹ́ ẹrú tó ń ṣe yẹn tàbá mọ̀ pé èèyàn kì í gbà lọ́wọ́ olówó ẹ̀ ni we no go shook head now àárín gbórí sí i mo ní fídíò kan tí máa play fún yín pé lẹ́yìn táwọn ará aládùn tó máa ṣọ́ọ̀kì yín gan ṣé ẹ ti gbọ́ wípé General Olóyèdé defence minister yín ní Nàìjíríà ṣé ẹ ti gbọ́ ohun tó sọ ẹni tó bá ti gbọ́ bá ń kọ́ sí comment section mo ti fi sórí YouTube Yorùbáwùyí láàárọ̀ yìí nǹkan tí defence minister sọ nípa Boko Haram àwàdà kẹ́ríkẹ́rí ní Nàìjíríà come on àwàdà kẹ́ríkẹ́rí ní Nàìjíríà kò sí nǹkan míì Nigeria is àwàdà kẹ́ríkẹ́rí either you like it or you don't like it Nigeria is àwàdà kẹ́ríkẹ́rí even Nigerians they are comedians Nigerians are comedians wọ́n rí wọ́n máa rí tó important ilẹ̀ báyìí wọ́n máa in fact wẹ́ ó lè jẹ́ distraction náà wọ́n máa fi pa anybody tán máa play video yẹn ẹ̀jẹ̀ ká kọ́ yẹn tó àwọn aládùn ìlànà tó mọ́ tó 20 minutes let me see ìjẹ́ ká play aládùn náà ẹ má bínú ní ká ló ń kó. kíkí ní gbogbo ọmọ Nàìjíríà èmi ìyá aládùn kọ́mẹ́dì ẹ̀dàkùn bí Ọlọ́run bàbá wa wọ́n fẹ́ bẹ̀ bàbá wa Sunday Igboho ẹ̀dàkùn bí Ọlọ́run ẹ̀yìn ìdààmú o nínú àwọn ìlú nìkan ẹ̀yin ló ní o ẹ̀yin ló ní ẹ̀dàkùn fún fọ́nà bẹ̀rẹ̀ mo fi kọjá bí àwọn bẹ̀rẹ̀ mo láti ọmọ méjèèjì tẹ̀ mọ́ lórí lọ́rùn láyàyà yín mo fi bẹ̀rẹ̀ yín ẹ ṣàánú mi ẹ̀yin ló ní ìkòlẹ́ nìkan ẹ̀dàkùn bá ń dáríjì ẹ̀jọ̀ orí ìpínlẹ̀ wọn wọ̀nyí
ẹ̀yìn dáhùn bàbá wa Sunday Igboho bá ń darí ìyẹn jọ wọ́n máa fi ilé sókè wò ní ọmọ àfi ilé sókè tọ́jú wàá lálẹ́ fún wálé kò wálé kò gbé kankan wálé ilé sókè yẹn tọ́ wọn ẹ̀jọ̀ bọ́ Sunday Igboho bá ti dọ́kọ̀ yín láàárọ̀ ìwọ́n lábùjá lẹ̀ wá ní mi ò jẹ́ kí n wá Alhaji Adébánsi wa gbé mi láàárọ̀ ìdájí wọ́n jí dọ́dọ̀ mi láàárọ̀ yìí ẹjẹ́ àkókò yọ̀ náà mọ̀tọ́ náà mi kì í ní bá rẹ̀ gan lẹ́sìn títí gbé báyìí bàbá rẹ̀ 120 ní arúgbó bàbá rẹ̀ náà bá tẹ̀lé ni ẹjọ́ mọ̀tọ́ náà mi kì í ní o mọ̀tọ́ náà mi kì í ní o ẹ̀yin náà lẹ́wọ̀ o ẹ̀yin lẹ́wọ̀ alágbẹ̀ ẹ̀yin bàbá rẹ̀ o ẹ̀yin ni mo bí fún o bàbá rẹ̀ ti dàgbà o ẹjẹ́ àkókò kó ṣe pátápátá ìṣe sọ fún mi ìṣí ní ìṣí òní nǹkan yín kò ní tí mo tẹ̀ láyé. ọ̀rọ̀ tí ìyá aládùn sọ yẹn ìyá aládùn ó ní o ìyá aládùn tí màá ju iye ẹ lọ a máa jẹ set ẹkún mi sọ fún yín pé aládùn jí láàrọ̀dọ̀ ọkàn ó dẹ̀ wò mí sùn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ̀n mí lépè ó tún dárúkọ mi ó tún gbé píṣọ̀ mi síta tí today aládùn òde sọ pé nǹkan báyìí ni mo ṣe fóun orí ẹ̀kan dédé yí sí mi ni ó kàn bẹ̀rẹ̀ sí ní wọ̀n mí lépè gbàm. ó ní ìyá aládùn sọ wípé aládùn ń ròyìn àwọn nǹkan tí Sunday Igboho ń ṣe fún wọn o máa sọ lórí show mi fún ẹ̀yin èèyàn mi máa ń tíyàn bá ṣe ẹlẹ́ṣẹ̀ kan ìyẹ̀wò pé ṣé ó ní ọ̀nà 10 àbí ọ̀nà 2 tó ti ṣe dáadáa fún ẹ rí. When they will come on TikTok, come on Facebook láti wá gbé Sunday Igboho lé ayé lọ́wọ́ láti fi ṣe yẹ̀yẹ́. ẹ bá gbàgbé kó mo sọ fún yín pé adoption tí wọ́n kọ yẹn ó ti dá Amẹ́ríkà bíbí. ẹ bá gbàgbé pé mo sọ fún yín o Ọlọ́run ò ní jẹ́ ká rí case olóyè ọlá àwọn èèyàn tó ń pè mí láti jẹ ẹ̀ta lórí ẹ̀mí ìṣọ̀kan kan àwọn èèyàn tó wá ń ṣe voice ránṣẹ́ sí mi lóríṣiríṣi and everybody is saying ẹ bá wa bólóyè sọ̀rọ̀ nobody tó ń bú aládò nobody tó ń bú funny thinker ẹ bá wa bólóyè sọ̀rọ̀ ẹni kọ́ mọ àwọn ọmọ yẹn people are not understanding what he said there ó ń threaten ó ní kán lọ kidnap wọn ó ní kán lọ jí wọn gbé because ẹni tá a fẹ́ sun jẹ lólóyè tó ń fi epo para ẹni tó fẹ́ sun jẹ ni ẹni tó fẹ́ sun jẹ lólóyè tó ń fi epo para ó ń bẹ́ olóyè ń bẹ́ ó ń bẹ́ gan the same tèmi náà ń bẹ́ nígbà kan yorùbá wuyì mo bẹ́ o ogun gbọ́ mo lórí tálẹ̀ tó ẹ̀yin ìjọba nàìjíríà ẹ̀yin pa wọ́n o ẹ̀yin à ń jà wọ́n o. mo ṣe nǹkan kan tó yẹ pé àwọn tó máa jẹ́ kinní nínú Yorùbá nation mo ṣe I am saying this to her mo ṣe nǹkan kan pé this money kinní kan ṣe wọ́n o ìgbà ń ṣe àwọn o owó ńlá ni mo fi ṣe yes at the end of the day mo wò wá pé àwọn people yìí kọ́ máa tọrọ 2k ó pè wọ́n màá máa tẹ olóyè sórí àtẹ fún gbogbo ayé wọ́n fi abduction sí orúkọ ẹ̀ wọn rántí kó ṣoore fún wọn rí etí tó gbà lò ní gbábọ̀ ọ̀rọ̀ olóyè yìí ó ti rìn fáfáfá ó ti rìn gan àwọn ọmọ Ìgbò ti pin wọ́n tó jẹ́ tí ò yẹ kó wọ̀ olóyè should be very careful olóyè should be very careful àwọn ọmọ Ìgbò wọ́n ti pín fídíò yẹn wọ́n ti pín àwọn write up yẹn wọ́n ti fi àwọn ọ̀rọ̀ báàkì ẹ̀ lẹ́yìn wọ́bi tí ò yẹ kó wọ̀ wọ́n ò bá Yorùbá ṣeré tó ń bá yín ṣeré ni Fúlàní ò bá yín ṣeré Yorùbá Ìgbò ò bá yín ṣeré tó máa mú ọ ti mú yín sọ́wọ́ kẹ́jẹ́ yín kàn gbẹ́ lókun kan sọ yín nù ẹ ká máa gbọ́ nìṣó ẹ máa sọ̀rọ̀. máa lo òkè sí i ẹ sì máa dá sí i kò ní ṣe kò ní sẹ́ni yín kò ní sọmọ yín kò ní sọmọ yín kò ní sí ayé lágbára Ọlọ́run kò ní ṣe yín Ọlọ́run ní fi ọwọ́ bàjẹ́ kankan yín ìdákùn torí ọlẹ́yìn náà lẹ́ ń pa ọ̀lẹ́bí kálára kò lè yìn tó torí Ọlọ́run ìdákùn gbọ́dọ̀ ìfẹ̀yìn ẹ fi yá mú wọn gbọ́dọ̀ ìfẹ̀yìn aláàjì wọ́n ti fi dọ́dọ̀ nínú àárọ̀ yẹn Àbújá wọn lẹ̀ wà ẹjọ́ torí Ọlọ́run gbọ́dọ̀ ìdákùn èyí náà lẹ́kùn máa pẹ̀sì fún bàbá rẹ̀ ní o torí Alhaji Adébánsi wọn ti yarí wọn sí ẹ̀sùn ìdájú wọn ti dọ́dọ̀ mi èyí tó dẹ́kun bá mi bẹ́ wọn náà ní ṣe bàbá tí ń ṣe fún Alhaji ó mọ̀ nù Oríyọmí Adékúnyà Sáàsì bàbá àtẹ̀mí bàbá mi níbi kan náà láti jọ jáde níbi kan náà láti jọ jáde orúkọ náà ọ̀rẹ́ nígbà máa ń bẹ gbogbo wọn
èyí dá máa bẹ gbogbo wọn nígbà mo ti fídíò yìí mo ti ra pọtẹ́sán mo yàgbẹ́ jẹ́ ẹ̀mẹ́jọ lọ ẹ̀dá fún ọkọ náà ìjà àwọn ojú òní sí ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kankan yín bá wà gbowó ẹ̀dá kú o ẹ̀yìn o inú ṣiṣẹ́ ṣiṣẹ́ tí pọ́lìtì kan lù sí èyí náà lẹ́bàá bá yanjú ẹ̀ ìjọ tí wọ́n pọ́lìtì kan yìí ìjọ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀dá kú ẹ̀jọ̀ ìjọ ọlọ́run fi kọ́ dàbí ọmọbìnrin èyí dábàá ìjà wọn àwọn àti àsìkò yìí wọ́n fi àsìkò yìí sọ fún pọ́lìtì kan pé kọjá pẹ̀lú ọmọ mi o kọjá pẹ̀lú ọmọ mi o aládùn kọjá pẹ̀lú ọmọ mi ìfẹ́ ní pọ́lìtì kan pẹ̀lú ọmọ mi o ẹlẹ́yìn tí kọjá rẹ̀ pọ́lìtì kan ti fẹ́ gbẹ̀mí mi o kọjá pẹ̀lú ọmọ mi ọmọ lọ bá lé mọ́ ọmọ mi ègúnyàn tẹ́lẹ̀ o ọmọ mi ègúnyàn o bá bá ti gbowó rẹ̀ tó lówó gbà yóò pèrè ju àwọn ọ̀la wọ́n náà bá ti ti ní jẹ̀kújẹ́ tó náà jẹ́ òun náà ti ká kéèké ẹ̀dá kò mọ̀ náà bẹ̀ mí o pọ́lìtì kan yà fọ́mọ mi o tọ́ba fẹ́ yẹ tọ́ba yàgò fọ́mọ mi o èpè tí a bí ọmọ èpè tí ìgbà náà gbà o jọ fọ́fọ́dọ̀ bí o jọ kọ́ ìyàgò fọ́mọ mi pátápátá tọ́ba fẹ́ sórí burúkú tó fẹ́ láàrin la tó fẹ́ rí lọ yàgò fọ́mọ mi o yàgò fọ́mọ mi o tó bá tún dí ọ̀dọ̀ ọmọ mi àwọn bíìrì òní jẹ́rìí ẹ o tí bá rí ọ pẹ̀lú wíwá àwọn bíìrì òní jẹ́rìí ẹ tó bá jẹ́ nísìnyí. There you are. Ṣé funny thinker ò ní ìyá ni? God bless you. Ṣé funny thinker náà ò ní ìyá? Tó bá fẹ́ ráàrin ra, tó bá fẹ́ sórí burúkú. Threat wo lójú pé kí wọ́n ráàrin ra lọ? Ní Nàìjíríà tó ti ń jiyàn gbé yìí. Ṣé funny thinker ò bá fẹ́ ráàrin ra? Tó bá fẹ́ sọnù. Mo kọ́kọ́ sọ pé ẹni tó bímọ ọ̀ràn ló máa pọ̀n. Òbí ìyá especially ìyá lára ọmọ ó lágbára kí ìyá fọ́nìtìkà náà wá bọ̀ tàǹsí kó náà wá máa rọ èpè fún Aládò. Tẹ́ bá gbọ́ voice dáadáa ìyá yìí ń sọ wípé olóyè ni mo bá wọn bẹ Aláàjì Onímàálù àti Adébás àwọn èèyàn ò rí nǹkan yẹn o wọn ò dẹ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀. Olóyè please èmi ò ní bọ́lá òun ṣe dá yín kẹ́ change ara yín o but ẹ fi mi fẹ́ pè ní gbèrágà ẹ fi stis sí díẹ̀ sí ẹ jẹ́ kí kinní yẹn kó ta yẹ́rìyẹ́rì díẹ̀. Àṣà tí máa ń dájú tí wọ́n sábà dájú ni pé tó kó bá tó kó tẹ́pọ̀n bá tẹ́pọ̀n ẹ jẹ́ ká mọ̀ wípé awọ kan yù jù kan lọ. Ẹ jẹ́ kí a mọ̀ wípé awọ kan ó yí jù kan lọ. I need two or three people tó lè pè wọlé. Mo fẹ́ send ẹgbẹ́ kan ṣe mí ní hi. Mo fẹ́ send kíní kan sí yín. Ẹ máa wá pè wọlé tẹ́ bá ti wò tán. Ẹ máa wá sọ tẹ́ ẹ rí. Èèyàn 3 péré. Ẹ máa wá sọ nǹkan tẹ́ ẹ rí. Now Aládò ti bọ́ta. Ó ti bẹ̀bẹ̀. Okay. I'm going to send it to 3 people here. And I want that 3 people to call in, tell us nǹkan tí wọ́n rí. Àwọn táwọn sọ pé à ń pariwo fún ẹ má pariwo ẹ fi wọ́n lẹ̀. Ẹ fi wọ́n lẹ̀ olóyè. Ẹ fi wọ́n lẹ̀. Just leave them. Ọmọ agbẹ́ràn sọ ìyá tó dẹ̀ ìyá mi ìdẹ̀fẹ́ send Alájà White mi ìdẹ̀fẹ́ send kìíní ìsinyìí o bẹ̀tẹ̀ I'm gonna send ẹ̀yin obìnrin nìfẹ́ ẹ̀yin obìnrin ẹ má ṣe mí ní high o gbogbo ẹ̀tẹ̀jẹ́ obìnrin lórí show ẹ má ṣe mí ní high àná ọkùnrin if you are not strong don't do high to me please. tó bá jẹ́ ọkùnrin tó bá strong don't I don't want to see your high o ẹ̀yin obìnrin ẹ má send mi ní high please I don't want to see your high ẹ̀tẹ̀jẹ́ obìnrin. Let me quickly do this. Okay, phone here. Come on, with phone. Ẹ jẹ́ kí n fi yín sí speaker. Bá mi ẹ ní sùúrù sà. Ẹ bá wa gbóhùn sókè sà. Hello sà. Ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ náà. Ẹ ṣeun sà. Ẹ pẹ̀lẹ́. Yes sà. Ẹ kú ọ̀rọ̀ dáadáa lábọ̀ Ọlọ́run ẹ ṣé. Lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ nípa ti Sunday Igboho
Sunday Igboho òun ṣe ọmọ kékeré àgbàlagbà ni ó dẹ̀ dùn mí nítorí pé ẹni tí èèyàn nífẹ̀ẹ́ ẹni tá a bá fẹ́ nílùú kì í dáre ọ̀rẹ́ tí Igboho ní ó ti kò tó ọ̀tá tó ní nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ tí Igboho ní kò tó ọ̀tá tó dùn mí UK mo wà á di mímọ́ sọ pé àdìsá lórúkọ mi tí mo ní àtijọ́ ọ̀tọ̀ máa ń pè ìfòrí fọ́gàmù lẹ́kọ̀ọ̀kan. ọ̀rẹ́ tí Igboho ní nílẹ̀ Yorùbá kò tó ọ̀tá tó ní ti pọ̀ jù. and this àwọn ọmọ tó ń kó mọ́ra yìí respect ààrẹ Igboho please respect yourself bá ti pé tó bá pè ní gbéraga tó pè ní gbéraga come on. òní ni mo ní kí níyẹn àbálẹ̀ àná mo fẹ́ pe Kóìtì bíkọ́ máa ń bá Kóìtì máa ń bá Yẹmí sọ̀rọ̀ máa ń bá Kóìtì sọ̀rọ̀ ẹ tá a fẹ́ nílùú lọ́rọ̀ gbogbo kò dárin. ẹ fi sílẹ̀. ẹ tá a fẹ́ nílùú lọ́rọ̀ gbogbo kò dárin ọlọ́mọdé kí èṣù mú ọlọ́mọdé kí èṣù gbọ̀ wá ṣiṣẹ́. àwọn tí wọ́n ń tọ́ Ìgbòho tẹ́ bá lọ ṣe nǹkan burúkú fún àwọn ọmọ orúkọ burúkú yẹn báwo ló ṣe fẹ́ wọ̀n tẹ́ bá lọ ṣe nǹkan táwọn ọmọ yẹn fọ́nìtì kan kò látọ̀ ọ ní lórí ìkọ̀ fọ́nìtì kan ń ṣọmọ tó ga ó ní bóyá sọ̀rọ̀ tó Oríyọmí tó tọ́jú ẹ̀ Oríyọmí tó ṣe nǹkan tó dáa fún tó fún lọ́wọ́ tó fún ní pẹ́ tó fún ní gbogbo nǹkan tó fún ní tó sọ̀pọ̀tì ẹ̀ ó ní bóyá ọ̀pọ̀ báyẹn bí nìkó lè máa sọ̀rọ̀ tọ́rọ̀ bá ti rí báyẹn ìjẹ̀ṣà ní tìlù bá ti ń dún pamíkú ẹ̀sọ̀tọ̀ nìyẹn fi ń jó ìlú tó bá ti ń dún pamíkú ẹ̀sọ̀tọ̀ nìyẹn. àwọn tó fẹ́ kó oṣù púpọ̀ nílẹ̀ Yorùbá ju àwọn tó fẹ́ kó òrìn lọ Ìgbòho ọ̀gá ṣe Ìbàdàn lájọ́ ń gbé mo sọ Ìbàdàn ní gbogbo láìfù náà ìbànújẹ́ ta nígbà Ìbàdàn ní gbogbo tí wọ́n gbé mo ti wá láti pé Kóìtì lónìí mo ọ̀rọ̀ escape mind mi. ẹ ṣe bàbá mi fẹ́ kí n sọ 2 minutes lọ ṣe God bless you. God bless you sir. kó jọ tó lọ lọ. ẹ jọ èèyàn tó over 200 ló ń wo show èèyàn 35 ló tẹ tán pọ̀ ẹ bá wa tẹ tán pọ̀ lórí ẹ̀ ẹ bá wa tẹ tán pọ̀ lórí show yìí ẹ bá wa share video yìí. Let me quickly call ara àwọn tí mo ti send kìíní yẹn sí. Let me call ìyàwó ẹ̀. àwọn obìnrin àkọ́kọ́ tí mo send ẹ̀ sí mi lè fẹ́ send ẹ̀ sí obìnrin kankan. The other YouTube is rolling. Kí ló dé? Wọ́n ní YouTube mi roll. Kí ló ṣẹlẹ̀? Ẹni sùn torí Ọlọ́run. Àwa náà kí lẹ rí? Kí ní sùn? Ẹni sùn. Other YouTube is rolling. Kí ló ṣẹlẹ̀? Ẹ má ẹ̀kan gbé show mi wá ẹni sùn máa mẹ́ni sùn. Ẹ má ẹ̀kan gbé show wa wálẹ̀ bá wa kọ comment kó má gbé show yìí wálẹ̀. Wọ́n ti ṣe láti bí ìjọ́ kẹta. For use of stay in control of your account. Kí ló ṣẹlẹ̀? Ogun máa jà o. Àwọn kò sáwọn olólùfẹ́ mi lórí show. Ẹ má ẹ̀kan gbé show yẹn bá wa kọ comment bẹ́ẹ̀ dẹ̀ kọ́ yín dẹ̀mọ̀. Ó má ti gbé show wa ló má ti gbé page mi wálé kékeré ní ìtókù. Ẹ jẹ́ bá wa kọ comment o. Màámi mo ti send ẹ̀ sí yín. Kí ni mo send sí yín? N tó send sí mi yẹn nǹkan tó lágbára ni. Kò jẹ́ kó sójú yín ò tí màámi sójú tí yín ò tí dá ni. Kí ló lágbára ń bẹ̀? Kò sí nǹkan tó wà níbẹ̀ nísìn tí mo rí tí mi ò gbà kámú pé yes èmi náà ti dọkùnrin táwa náà wà nílé tógun bá dé káwa náà dìde ni àwa náà ti kó olóbìnrin báyìí ìgbà kan là ń sunkún ní ìsìn àwa gan ti gbà kámú ibi tí bá ń lọ káwa náà máa lọ ni. Màámi kí lẹ rí? Torí tá a bá ṣe é torí àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn. Màámi kí lẹ rí láàrin ìṣẹ́jú kan? Kí lẹ rí mà? N tí mo rí ní inú fùrọ̀ onífùrọ̀ ni o wọ́n bà ayé ìfùrọ̀ yẹn jẹ́ ni o. Ẹni tó dán ilé àwọn tó dán ilé yìí wò lágbára Ọlọ́run játijàti làwọn náà máa bá lọ. Fúlàní ló dán wọlé Yorùbá ẹ ṣe màámi mo ti sọ pé àwọn obìnrin ò ní lè sọ nǹkan tí wọ́n rí ẹ jẹ́ ká pe ọkùnrin kan wò àwọn obìnrin ò ní lè sọ nǹkan tí wọ́n ok èèyàn kan pè wá lára àwọn tí a send ẹ̀ sí àwọn ọkùnrin àwọn obìnrin ò ní lè sọ nǹkan tí wọ́n yẹ ká gbé kọ́ọ̀lù ọkùnrin kan ẹni sùúrù sà kọ́ọ̀lù yẹn ti pọ̀ so ẹni sùúrù àwọn mo sọ pé ẹ̀mí jẹ́ bẹ́ẹ̀ sẹ́yìn pé ẹ̀yin obìnrin ẹ má send me ní hi I don't want any obìnrin to send me hi okay let me call this person. Ẹ jẹ́ ká pa àwọn ọkùnrin méjì wọlé kán sọ tí wọ́n wí fún wa àwa ń sọ Sunday Igboho hello
Hello, Ayélàgbé ìyá. ẹ ní ṣàgbákò kí lẹ rí. Ẹ kú wájú ẹ kú iṣẹ́. ẹ ṣeun láàrin ìṣẹ́jú kan kí la sẹ́ndì sí fídíò pọ̀ tàbí ẹ ṣó sà. Fídíò tẹ sẹ́ndì yẹn ó jẹ́ ìbànújẹ́ ó dẹ̀ dẹ́rù bà mí díẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ ṣe rí olóòótọ́ lòsìkàlú ara nǹkan. bàbá wa kí lẹ rí nínú fídíò tá a sẹ́ndì sí. Ṣé ẹ fẹ́ kí n sọ síta? ẹ fẹ́ ẹ sọ gbogbo èèyàn mi ì lè sẹ́ndì sí gbogbo èèyàn náà ẹ máa sọ síta àwọn èèyàn máa mọ̀ ni. Wọ́n ti já nǹkan abẹ́ bókùnrin ni bóbìnrin ni Ọlọ́run ló mọ̀. bókùnrin ni iṣẹ́ ẹ̀rí dáadáa ni ẹ̀rí pé ọmọ ẹ̀pọ̀n ti bọ́ta ni. Wọ́n ti já gbogbo nǹkan tó wà lábẹ́ ẹni yẹn lọ wọ́n ti fa gbogbo ẹ ti di korodo ẹni yẹn ti kú wọ́n ti yọ kíní abẹ́ ẹ̀ lọ. So kọ́ ló ń ṣàánú wa ara nǹkan tá à ń fèsì ní Nàìjíríà.